tó akọ́dá ayé ìbà, aṣẹ̀dá ayé ìbà, ọba tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni tó ta sánmọ̀ bí ẹni tasọ. Ọlọ́run àgbà arúgbó ọjọ́ àdàgbà má tẹ̀pá àdàgbà má lo gíláàsì ìbà rẹ o. Mèsáyà ìbà rẹ. Ọlọ́run tó ti wà káyé tó wà, ọba tó wà nígbà táyé ń bẹ, Ọlọ́run tí ó mọ̀ wà nígbà táyé ò ní sí mọ́, mo fi ìbà rẹ ìbà f'Olódùmarè. Tó ẹ̀yin ojú tó ń wò mí lónìí, mo tún dé kàbí ègbó fẹnu ọkọ̀ sọlẹ̀ gẹ́gẹ́ bí ìṣe mi. Kólókó ó mọ̀lẹ̀ roko ni, kọ́lọ́nà ó mọ̀lẹ̀ rọ̀nà, torí èmi ọmọ yín àyànfẹ́ yín olólùfẹ́ yín àdìtú ọ̀rọ̀ ni mo tún dé láàárọ̀ yìí. Ẹ kú lé o, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, àárọ̀ làwa wà níbí. Wọn mọ àsìkò tí ẹ wà ń bi tẹ́yìn wà tẹ́ ti ń gbọ́ mi àti àsìkò tẹ́ ń gbọ́ mi. Ẹ kú lé, ẹ kú b'Elédùmarè ti pé ó rí láṣẹ Èdùà. Àwa la mọ̀ wá, ẹ̀yin náà la sì mọ̀ bá. Tó mo tún dé o, nǹkan ló gbé mi jáde wá. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire. Gbogbo ohun tí ń lọ ní social media, gbogbo ẹ̀ ni gbogbo wa rí, gbogbo ẹ̀ sì ni gbogbo wa ti mọ̀ pátápátá. Àmọ́ àwa gẹ́gẹ́ bí àdìtú ọ̀rọ̀ TV àti ṣèlérí fún yín pé gbogbo ohun tí bá ń lọ pátápátá tó jẹ́ ń tó ṣókùnkùn àti tí ò ṣókùnkùn, a ó mọ̀ wá fún yín. Gbogbo ohun tá a bá sì ti mú wá fún yín, ẹ gbà pé òótọ́ ọ̀rọ̀ pọ́nbélé ni. tó nípa ọ̀rọ̀ awuyewuye tí ń lọ lórí ọ̀rọ̀ ikú Mohbad àti àwọn kan tó ti kú sẹ́yìn, òun la mú wá síwájú yín. Ohun kan ni a tún gbọ́ ta ní ká ṣe àfitó ẹ̀yin ọmọ Nàìjíríà ilẹ̀ káàárọ̀ oòjíire létí, pàápàá jùlọ ọ̀rọ̀ wa tòní yóò lọ sọ́dọ̀ àwọn NDLEA. NDLEA orílẹ̀-èdè Nàìjíríà nílẹ̀ káàárọ̀ oòjíire. A kí yín o, ẹ kú iṣẹ́ takuntakun, Elédùà ó máa fún yín ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ bá ń fòótọ́ ọ̀nà ṣiṣẹ́ láṣẹ Èdùmàrè, wàhálà ìdààmú kò ní jẹ́ tiyín taya tọmọ. Ṣùgbọ́n ẹ rántí o, gbogbo ẹni tí bá ń tafà sókè tí ń yédo borí bọ́ba yé orí tọ̀run wò ó, Elédùà nìkan sì lọ́ba dákẹ́dájọ́ tí ń dákẹ́dájọ́. Nípa ọ̀rọ̀ ti kú Mohbad yìí, a rí pé oríṣiríṣi awuyewuye ló wà. Ikú tó pọ̀ ọmọ yìí kì í ṣe kú ojú kan. Oríṣiríṣi ọ̀hún ni a ti ń gbọ́ lórí ọ̀rọ̀ ikú tó pa Mohbad. Ṣùgbọ́n ohun tó ṣókùnkùn ṣẹ̀dá nílé ayé tá a wà yìí, ẹ má jà gbàgbé pé kedere ní báyìí lójú Elédùmarè Ọlọ́run tó dá wa sílé ayé, tó sì jẹ́ pásìkò tí yóò bá mú kó wa lọ, kò ní kánjú mú wa láṣẹ Èdùmàrè. Ṣùgbọ́n ẹ jẹ́ á rántí pé ìgbàkígbà adìyẹ Elédùmarè ni wá. Ìgbàkígbà lọ́lọ́dùmarè lè sọ pé ọmọ ó ti tó gẹ́, ọya máa padà bọ̀, torí ilé ayé tá a wà yìí ọjà ni, ọ̀run gangan nílé wa. Gbogbo kó wà láti padà sọ́run. Iṣẹ́ ọwọ́ wa, ìwà ọwọ́ wa tá a bá ti gbélé ayé ṣe, òun ni ó dìtámì ibi tá a dé sí nígbà tá a bá dọ̀run. tó ẹ̀yin NDLEA, a kí yín o, ẹ kú iṣẹ́ lẹ́ẹ̀kan sí. Ẹ dákun, awuyewuye kan ti ń lọ, ẹ sì mọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Báwọn ọmọ Nàìjíríà bá ti sọ kankan, ni wọ́n bá tẹnu ọmọ kẹ́nitọ̀, ó tètè jáde, ó tètè sọ nípa ọ̀rọ̀ ara rẹ̀ pé báyìí ló ṣe rí, báyìí kọ́ ló ṣe rí o. Bóyá rọ́ ni wọ́n pa mọ́ yín ni o, bóyá kẹ̀kẹ́ ṣe rọ́. A fẹ́ kí ẹ dákun kẹ́ tàn mọ́lẹ̀ sáàrin ọ̀hún, torí ṣe mọ̀ pé àwọn ọlọ́pàá agbófinró wa lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ń ṣiṣẹ́ lórí iṣẹ́ wọn, sì ni wọ́n fẹ́ kí oníkálukú jáde kó wa mọ̀ sọ, nítorí kí ìwádìí wọn kó lè mọ níwọ̀n, kó lè mọ wọn bá, kó má bàa gbà wọ́n lómi, kó má bàa là wọ́n láàgùn púpọ̀. NDLEA wọ́n fẹ̀sùn kàn yín o. Wọ́n sọ pé àwọn tẹ́ ẹ ti fún lómi mu tí wọ́n pọ̀, tí wọ́n ti jọ́lọ́run nípè. Àwọn kan sì wà tó jẹ́ pé ẹ ṣẹ̀ṣẹ̀ fún lómi mu. Irú wọn ni Mohbad yìí. Ó sì jẹ́ pé lóòótọ́ béèyàn bá ti kó sákóló yín, bó bá ti mu omi yóò délé, nǹkan ó sì ṣẹlẹ̀ náà ní. Ṣé sábàbí náà lélẹ́yìí? Ó tó àmọ̀ pé ẹni tó wà ńbẹ̀ báyìí kọ́ ló wà ńbẹ̀ ńgbà tí bàbá Sùwé, náà kọ́ ló wà ńbẹ̀ ńgbà tí Fẹlá Aníkúlápó bàbá. Wọ́n list wọn ni. Ó tó bí àwọn bíi 5 àbí 6, a sì ń bọ̀ lórí ẹ̀. Àkànní á sì jáde wá ká sì àfitó àwọn ọmọ Nàìjíríà létí ni pé awuyewuye tí tó ń lọ báyìí ni pé NDLEA ń fún yàn ní omi mu. Ẹ dákun, orí bíbẹ́ òun kọ́ lògùn orí fífọ́ o. Bẹ́ẹ̀ bá káyàn pé ó bá ṣe nǹkan báyìí, ìdájọ́ ni ẹ ṣe fún un. Ìdájọ́ tó bá yẹ torílẹ̀-èdè Nàìjíríà gbé kalẹ̀ pé ẹni bá gbé kokéènì, ẹni bá gbé nǹkan ògùn olóró, nǹkan báyìí ni wọ́n ṣe fún nǹkan báyìí. Àti pé ìdájọ́ ọ̀rọ̀ pọ̀wọ́ yín ló wà, ó wà lọ́wọ́ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà náà.
oníkálukú pẹ̀lú tiẹ̀ ní iṣẹ́ àwọn ọlọ́pàá ọ̀tọ̀, àwọn agbófinró wa, iṣẹ́ àwọn road safety ọ̀tọ̀, iṣẹ́ àwọn Nigeria immigration ọ̀tọ̀, iṣẹ́ àwọn custom services ọ̀tọ̀, iṣẹ́ àwọn ẹ̀yìn ti NDLEA ọ̀tọ̀ ni. Ọ̀tọ̀ làwọn tí ó ṣèdájọ́ pé lágbájá ẹ̀sùn rẹ̀ rèé, ẹni tá a fi ṣe ọ́, tá a fi ṣe ọ́, tí ó ṣe ọ́ lélẹ́yìí. N ò rò pé ìjọba fọwọ́ fi sí yín lọ́wọ́ pé ẹ máa fún wọn lómi mu, ẹ sì máa fi nǹkan sí i. Bóyá irọ́ ni o, bóyá òótọ́ ni, ẹ dákun afẹ́kẹ́ jáde kẹ́ sọ fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bọ́rọ̀ náà á ṣe rí gẹ́gẹ́. Èèyàn sọ̀rọ̀ kó kú síbẹ̀ o, kò sì ṣekú tí ó pàgbà tá à ní bá pọ̀ lórí ẹ̀ ń bẹ̀. Nítorí pé nítorí àwíjàre kí iná tán lẹ́nu, ìtọ́ ò lè tán lẹ́nu nítorí àwíjàre. Ẹ dákun gbogbo ohun tá a bá ti rí láṣẹ Èdùmàrè á sọ, a sì ní sí ọ̀rọ̀ sọ láṣẹ Èdùmàrè, a ní sọ̀rọ̀ tí yóò gbé wa lọ sọ́run. B'Elédùmarè bá sọ pásìkò tó, ó ti tó náà nù ni. Ẹ jẹ́ á rántí pé ẹni bá tafàtókè tó yí tó borí bó bá yí òrìtọ̀ ń wò. Níbi tọ́rọ̀ Nàìjíríà dé dúró lónìí, bẹ́yàn kan bá jáde bó bá sọ̀rọ̀ tọ̀rọ̀ tó dijọ́ kejì tí wọn ò rẹ́ni náà mọ́, àbẹ́ni náà gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra wọn ọmọ orúkú tó pa. Ẹ dákun ẹ má jẹ́ ń tàn yín, ẹni náà ti wọ̀gà ó sóhun kò sóhun o. Wọ́n sọ pé ẹ̀yin lẹ fún Mohbad lómi mu, ẹ̀yin NDLEA Nàìjíríà. Ẹ dákun ṣé bẹ́ẹ̀ lórí. Wọ́n sọ pé bàbá Sùwé àtìgbà tẹ́ ẹ ti fún un lómi mu, àtìgbà náà nìṣòro àìsàn ti wọnú ayé ẹ̀ títí tó fi jọ́lọ́run nípè. Fẹlá Aníkúlápó wọ́n tún sọ bẹ́ẹ̀ náà pé ọlọ́wọ́ yín náà nínú. Ẹ dákun bàbá àrà olórin ó ṣẹ̀ṣẹ̀ ṣe ọjọ́ bíi 40 ọdún tán ni, kò pẹ́ náà ni wọ́n mú eléyìí. Wọ́n sọ pé ẹ fún òun náà ní nǹkan mu ni, bóyá fún mu ni, bóyá fún jẹ ní tí wọ́n sọ náà ni o. Ẹ dákun bó lọ̀rọ̀ yìí ṣe rí. Ó jù bá ń lọ, àmọ́ èmi mú àwọn yóò wá bíi fáàrà ni. Ọjọ́ gátégò jọ gàtẹ́ ọ̀fẹ̀sẹ̀ méjèèjì, ọ̀rọ̀ jọra wọn o. Ẹ dákun ẹ̀yin NDLEA, ẹ dákun bó lọ̀rọ̀ yìí ṣe rí nípa ọ̀rọ̀ ikú Mohbad. Torí gbogbo ọ̀nà ni wọ́n fi ń wádìí ọ̀rọ̀ ikú Mohbad pé kí gan ló pa. Kìí ṣe torí ti Mohbad gangan nìkan, bí ó ṣe torí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti ìdájọ́ òdodo pé ẹni tó bá jìyà, tó bá ṣẹ̀ ó yẹ kó jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀. Ìka tó bá sì ṣẹ̀ ìlọ́ba gé. Ẹ dákun ẹ jáde wá, ẹ wá sọ bó ṣe rí, ẹ̀yin NDLEA Nàìjíríà. Ẹ dákun gbogbo ẹ̀yin tí bá ń gbọ́ mi, ẹ bá mi share prógráàmù yìí kó lè kan NDLEA lára. Wọ́n sọ pé NDLEA wà nínú àwọn tó pa Mohbad. Torí a rí pé ikú ojú kankan ló pa ọmọdékùnrin yìí, ọmọ 27 years. Gbogbo ẹ̀yin abiyamọ tí ẹ̀ ń gbọ́ mi lágbára Ọlọ́run. Àwọn Yorùbá sọ pé ìran ńlá ní tojú ìyá ẹ̀ kú, ìran ìkàn ní tojú ìyá ẹ̀ wẹ̀wẹ̀ jẹ́ láṣẹ Èdùmàrè. Ọmọ yín ò ní tojú yín kú, ọmọ yín ò ní relédè yín láṣẹ Èdùmàrè. Ẹ̀yin tẹ́ ṣe bẹ̀ náà lẹ́jọ́ bẹ̀rẹ̀ láṣẹ Èdùmàrè. Gbogbo abiyamọ ayé, gbogbo abiyamọ orílẹ̀-èdè Nàìjíríà, gbogbo abiyamọ ilẹ̀ Yorùbá kò ju òdì rẹ̀ yóò jẹ èrè gbogbo iṣẹ́ tí wọ́n ti ṣe lórí ọmọ, wàhálà ìdààmú tí wọ́n ti ṣe lórí ọmọ. NDLEA Nàìjíríà, ẹ dákun ṣé lóòótọ́ ni? Kí lẹ mọ̀ nípa ọ̀rọ̀ ikú Mohbad? Ẹ dákun ẹ jáde ẹ sọ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n ó tó ṣèǹjì ẹ̀. Torí tọ́rọ̀ náà bá fi tàn káàkiri báyìí, orúkọ wa ò ní bàjẹ́ o. Ẹ dákun kí lẹ mọ̀ ọ̀rọ̀ ikú Mohbad yìí náà, ẹ sọ ti yín síta. Lóòótọ́ dàbí pé ẹnìkan ti jáde, ọ̀gá àwọn, pé àwọn ò fún Mohbad lómi mu. Síbẹ̀ ló ṣe rí, ṣé kò mú mi fúnra ara ẹ̀ ló fẹnu ara ẹ̀ sọ. Nítọ́mọ̀ yìí sọ, wọ́n ṣe fídíò rẹ̀ jáde síta pé ìgbà tán ti fún òun lómi mu, nǹkan tí ń ṣe òun nìkan lòun mú mi o. Kí ló dé tó jọ òun nìkan lẹ fún lómi mu? Ṣé lóòótọ́ ni bàbá Sùwé mú mi? Ṣé lóòótọ́ ni bàbá àrà mú mi? Fẹlá Aníkúlápó ńkọ́, ṣé injection ni àbí omi? Ẹ dákun ẹ sọ síta o. Wọ́n ti parọ́ mọ́ yín o. Bóyá irọ́ ni, bóyá òótọ́ sì ni, ìṣẹ̀yìn là ó mọ̀. Àmọ́ bọ́bá ẹ lè jẹ́ pé ẹ bá jáde tẹ́ ẹ bá sọ nǹkan kan, ọ̀rọ̀ náà jó òótọ́ nù. Ẹ̀yin NDLEA Nàìjíríà, ẹ dákun kí lẹ mọ̀ nípa ikú Mohbad. Ẹ dákun ẹ lọ follow page wa, Àdìtú Ọ̀rọ̀ TV ni. Èmi ọmọ yín olólùfẹ́ yín náà ni Àdìtú Olódùmarè tó padà di Àdìtú Ọ̀rọ̀. Ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ l'Elédùmarè fi ń ṣẹ̀dá ilé ayé? Ọ̀rọ̀ l'Elédùmarè máa ń sọ. Ọ̀rọ̀ ẹnu mi, ọ̀rọ̀ ẹnu rẹ kò ní kó bá wa láṣẹ Èdùmàrè. Ọ̀rọ̀ ẹ dákun ẹ jẹ́ á sọ̀rọ̀ sọ. Ọ̀rọ̀ tá a sọ tá à ní sọ mí mọ́, à ní sọ. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin èèyàn tí Elédùmarè bá ti gbéṣẹ́ lé lọ́wọ́ pé kẹ́ ẹ fi ọ̀rọ̀, kẹ́ ẹ fi sọ̀rọ̀, kẹ́ ẹ fi kọ́ ọmọ aráyé lẹ́kọ̀ọ́ bíi tiwa yìí. Ọ̀rọ̀ ẹ dákun ẹ má bèsù bẹ̀gbà láti ṣe. Torí pé iṣẹ́ tí Elédùmarè bá rán kó wa bá kọ̀ bá ṣe, àti lọ rí tálẹ̀ǹtì wa mọ́lẹ̀ nù.
nígbà tó bá dọjọ́ ìdájọ́ á jíyìn iṣẹ́ wa. Iṣẹ́ tí Elédùmarè rán wa làwa ń ṣe. Iṣẹ́ tá a bá sì rán nǹkan kan ni kì í papọ̀. Elédùmarè ń bẹ lẹ́yìn wa bí ké. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń wò pé ká lọ ká má dé, ẹ̀yin gan la dé tá à ní dé bá láṣẹ Èdùmàrè. Ẹni bá ní ká má bọ̀ òun làwa ò ní dé bá láṣẹ Èdùmàrè. Fínìládìẹ tòkò ìmọ̀ bọ̀, àwa ò mọ lọrí á mọ bọ̀ rí. Ṣé ẹ mọ̀ pé ẹni tí Elédùmarè bá ti ń bẹ lẹ́yìn ẹ̀ kò sí nǹkan kan tẹ́dà lè fi ṣe. Bẹ́ẹ̀ ló ṣe rí. Mo kí gbogbo yín o, gbogbo ẹ̀yin olólùfẹ́ àdìtú ọ̀rọ̀ láṣẹ Èdùmàrè. Ẹ̀jẹ̀ ọ̀dàlẹ̀ látẹ̀ délẹ̀ ìlérí. Orílẹ̀-èdè Nàìjíríà Elédùmarè ó bá wa tún ṣe. Elédùmarè nìkan ìlọ́ba tó ń ṣe ohun gbogbo lódù. Gbogbo ẹ̀yin tí ó níbì kan tẹ́ ti ń wojú Olódùmarè fún nǹkan, ẹ dákun ẹ tẹ́wọ́ àdúrà láṣẹ Èdùmàrè. Gbogbo ń tẹ́ ń retí lọ́dọ̀ Olódùmarè ní nǹkan rere, nǹkan dáadáa tó buyì kún yín, buyì kún ògo Ọlọ́run alààyè. Elédùmarè ò ní ṣàìfì fún yín o. Gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹ jẹun ọmọ láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin abiyamọ ayé, ọmọ yín tí ń bẹ lókèrè àtọmọ yín tí ń bẹ nítòsí wọn ò ní fi wọ́n tẹ̀lé ọkọ̀ wálé. Ẹ ní rìsíìfù kọ́ọ̀lù ìbànújẹ́, ẹ̀mí gba kọ́ọ̀lù ọ̀fọ̀ láṣẹ Èdùmàrè. Èmi ni wọ́n mọ̀ wá, ẹ̀yin náà ni wọ́n sì mọ̀ bá. Mo kí yín o, ẹ kú kalẹ̀.